Mohbad tó o bá tírẹ́tì Mohbad tí ò sí fídíò rárá ibi tó ti ń tírẹ́tì ẹ̀ tẹ́tí ń búlì ayé ẹ̀ kákàkiri wọn ò lè pa Mohbad ń pa ẹran ká má mọ̀ bí tí kú ẹ̀ ti wá dàrẹ́. ẹ ṣe mẹ́rin tó bá ara ẹjọ́ nítorí ọlọ́ ẹ bá ń ṣe ẹ fídíò kò ní bàjẹ́ fún yín ẹ ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ mo rí fídíò kan lánàá tí Sam Larry tó ń post lánàá tó ń ṣe pèpèpèpè àwọn tó ń pa àwọn ìgúnnú Quran ìwọ ò rí pé mo ń sọ̀rọ̀ ẹnu ẹ̀ ń ṣépè fún ẹni Sam Larry àbúlórí burúkú ni ẹ ta ní foundation kú Mohbad ta ló mú foundation kú Mohbad lẹ ikú ló máa pa ẹ́ dànù Sam Larry ta lẹni tó mú foundation kú Mohbad lẹ ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ọ̀lẹ daṣọ ìyàbọ̀ra sun ta lẹni tó mú foundation ikú Mohbad lẹ orí ẹ ti burú ò ní ṣoríire Sam Larry tó o bá tẹ́tà ayé Mohbad tó o so arrogance yẹ tó o so wà lórí burúkú pé o lágídí kò sẹ́ni tó lè bá jà tó o tẹ́tà ayé Mohbad débi tí fídíò máa wà lẹ̀ ẹ́ sọ́ọ́lẹ̀ pa Mohbad ń pa ẹran ká má mọ ibi tí kú ẹ̀ ti wá ìwọ gógó ni foundation ikú Mohbad Sam Larry òun ló yẹ ń sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ṣe ń ṣépè fún ẹ ẹni tó bá ní ọmọ tẹ pánkọ́ they deserve to say that torí pé kí ni ìwọ gógó ni foundation kú Mohbad tó o bá tírẹ́tì Mohbad tí ò sí fídíò rárá ibi tó ti ń tírẹ́tì ẹ̀ tẹ́tí ń búlì ayé ẹ̀ kákàkiri wọn ò lè pa Mohbad ń pa ẹran ká má mọ̀ bí tí kú ẹ̀ ti wá direct àwọn fídíò tó ti búlì ẹ̀ òun lọ́ fi opportunity àti pa ọmọ yẹn ò ní ṣoríire Sam Larry sórí ẹ̀ dàrú ni àwọn ọ̀rọ̀ kan wà ẹ má máa sọ èmi ò kàn need explanation ṣó ń sinwi ni tó bá ti sọ̀rọ̀ rántí àwọn tó máa mọ̀ ọ́ gbọ́ Sam Larry ìwọ gọ́gọ́ ní foundation kú Mohbad arọ́ lèmi omi ò bẹ̀rù o arọ́ lèmi mo kàn need explanation so tíjà wèrè ni gbogbo àwọn bloggers kan wá ń gbé ẹ wọ́n ń gbé ẹ kí ló ń gbé ẹ fún ìwọ ni foundation kú Mohbad náà sójà wèrè ní Sam Larry na you go be Mohbad dead foundation ìwọ gógó ni foundation Mohbad ikú tó pa Mohbad ìwọ gógó ló mú foundation ẹ̀ lẹ̀ sójà wèrè ní Sam Larry do you think we are a fool if na joke make you stop am tó bá jẹ́rẹ́ ní adakẹ́ lọ stop ẹ èmi ò fẹsẹ̀ kọ́ débi tí máa ṣàyàdélẹ̀ o mi kẹ̀ lẹ́sẹ̀ débi tí máa dọ̀bálẹ̀ fẹ́ ní fucking body abẹ́ sínwín kàkà tí máa fi bẹ́ ẹ̀yìn Wunmi team ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni a máa lọ jẹ wá wá ní abẹ́ tí já wèrè justice for Mohbad no going back ẹ ní sóríire.